It's a show that we interview people who have made it to learn from them and people who are struggling to be able to help them. But I'm only trying. Sórí ò ti fẹ́ dibi mọ́ Bíọ́lá Adébáyọ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n òun náà ti wá sọ̀rọ̀ tàbí kí n sọ pé ó ti gbé ìgbésẹ̀ tó lágbára. Mo kí Bíọ́lá Adébáyọ̀ fún ìgbésẹ̀ ńlá tó gbé yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò lè gbérù ìgbésẹ̀ yìí. Irú ìgbésẹ̀ wo ni Bíọ́lá Adébáyọ̀ gbé lẹ́yìn ìgbà táwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí í bú tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ kò bákùn pé kódà àwọn kan ń sẹ́ èpè lẹ́yìn ìgbà tó gbé bàbá Ìjẹ̀ṣà wá sórí ètò rẹ̀ yùn Talk to Be. Gbogbo yín náà lè mọ interview bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ yùn Talk to Be tó fa yánpọnyánrin tó fa aáwọ̀ níkànnì ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń bú bàbá Ìjẹ̀ṣà online ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin ni wọ́n wá ń fọwọ́ rẹ́ Bíọ́lá Adébáyọ̀ mú pé kìbá má jẹ́wọ́ ṣe bóbìnrin nìwọ náà ó yẹ kó o lè sọ́pọ́ọ̀tì obìnrin ni ó wá ń gbèrú bàbá Ìjẹ̀ṣà wá sínú orí ètò rẹ̀ kí láti wá ṣe kíni. Bíọ́lá Adébáyọ̀ náà ti wá fèsì èsì tó fọ̀ ọ̀làgbàrà ló jẹ́ kí n sọ pé ẹ kì í torí kódà nínú àwọn tí ń sọ̀rọ̀ gan ó lójú eléyìí tó lè gbégbèsè ńlá tí Bíọ́lá Adébáyọ̀ gbé lórí ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí o àwọn kan ti ń sọ wípé kí ló dé tí wọ́n bú Bíọ́lá Adébáyọ̀ ṣé bóun gbé ètò kalẹ̀ láti máa pe àwọn ènìyàn kí wọ́n wá sọ tẹnu wọn ni kò sì ti ọ̀rọ̀ sí bàbá Ìjẹ̀ṣà lẹ́nu. Ó ń béèrè ìbéèrè ni bàbá Ìjẹ̀ṣà ń dá lóhùn. Àwọn kan tún ní tá a bá ní àwò dáadáa ó ti gbé Ìyábọ̀ Òjó náà wá sí orí ètò rẹ̀ kan náà rí kí wá jẹ́ pé irú bàbá Ìjẹ̀ṣà ni ó wà gbé wá sórí ètò. Ọ̀rọ̀ náà ti di yánpọnyánrin pé kí n tó sọ tí Bíọ́lá Adébáyọ̀ kí n tó tọ̀ tó ṣe ẹ̀yin náà mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ní Ìyábọ̀ Òjó ó ti unfollow Bíọ́lá Adébáyọ̀. Ìgbà tọ́rọ̀ náà wá pọ̀ tó dojú ẹ̀ kí ni Bíọ́lá Adébáyọ̀ kí ló ṣe. Ìgbésẹ̀ tí Bíọ́lá Adébáyọ̀ gbé ni pé ó kọ́kọ́ lọ sórí YouTube page ẹ̀ eléyìí tó gbé interview náà sí ó yọ fídíò náà kúrò débi pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lè rí interview bàbá Ìjẹ̀ṣà lórí page YouTube ẹ̀ mọ́. Bákan náà ó lọ sórí ti Instagram náà tí mo lọ yẹ̀ wò a lè rí interview bàbá Ìjẹ̀ṣà níbẹ̀ mọ́. Ó ṣe léyìí láti fi lè jẹ́ wípé àwọn tó ń bú kó lè fi hàn yí pé òun náà òun ní tóun ń dáàbò bò. Ẹ rí i pé ìgbésẹ̀ ńlá ni Bíọ́lá Adébáyọ̀ gbé kó tó di pé ó yọ fídíò náà kúrò lórí YouTube ẹ̀. Fídíò náà àwọn èèyàn tó ti wò ó ti ń lọ bí 150k view tí í ṣe wípé iye owó tí ó gbà lórí fídíò náà kì í ṣòwò kékeré. Ó sì gbọ́ sáwọn ènìyàn lẹ́nu ó sì lọ yọ fídíò náà. Tẹ̀rí pé ẹ̀yin náà mọ̀ pé obìnrin lọ̀tá obìnrin. Bàbá Ìjẹ̀ṣà sọ́nù interview rẹ̀ ó lóbìnrin ló gbóhùn lẹ́wọ̀n kó má lọ jẹ́ wípé wọ́n ó lọ wọ́ọ̀kì pẹ́nátì fún Bíọ́lá Adébáyọ̀ náà kò sí tí ò lè ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ẹ já sọ̀rọ̀ lórí bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú àwọn fídíò tí ń tàn káàkiri níkànnì ayélujára. Fídíò kan jáde níbi tí ọmọdébìnrin náà tó ti jókòó ti bàbá Ìjẹ̀ṣà tí princess ti ń bá sọ̀rọ̀. Àwọn kan jáde princess wá ń bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ó ń lọ bí ìṣẹ́jú bíi 4 tó fi bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀. Ọmọ náà wá jókòó ti bàbá Ìjẹ̀ṣà kété tí princess jáde tán bàbá Ìjẹ̀ṣà ní ó bẹ̀rẹ̀ sí í ṣe tí ọ̀tọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà. Àwọn kan ní pé fídíò náà ó ń jọ bí ìgbà pé wọ́n sẹ́ẹ̀tì bàbá Ìjẹ̀ṣà ọ̀pọ̀ ní ìgbà pé wọ́n ti sọ fọ́mọ náà ní tí ó ṣe. Àwọn kan sì tún ní tá a bá ní àwò dáadáa ní tí èèyàn bá mọ̀ jẹ náà ni wọ́n fi máa ń mú yàn pé ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà náà ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló fi jẹ́ wípé bí wọ́n bá bọmọ náà set up ẹ̀ kété tí princess jáde ló náà bẹ̀rẹ̀ sí fọwọ́ kan ọmọ náà.
ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kìí ṣe interview eléyìí nìkan ni bàbá Ìjẹ̀ṣà ti ṣe, ó tún ti ṣe interview pẹ̀lú Ayéfẹ́lẹ́ èyí ti Fresh FM tó ń sọ nǹkan kan náà ń bẹ̀. ẹ gbọ́ kí lèrò tiyín lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, torí bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ní kì í bá tiẹ̀ dáa kí bàbá Ìjẹ̀ṣà tiẹ̀ má grant interview kankan mọ́, kó tiẹ̀ má sọ̀rọ̀ mọ́, kó dákẹ́, torí pé fídíò táwọn wò ọ̀rọ̀ ò tọ́ sí lẹ́nu rárá. ọ̀rọ̀ náà ti di yánpọnyánrin o. kí lèrò tiyín ẹ̀yin olólùfẹ́ wa? mo lérò pé ẹ̀yin náà ti wo fídíò eléyìí tí mo ṣàlàyé fún yín níbi tí ọmọdébìnrin náà ti jókòó ti bàbá Ìjẹ̀ṣà lórí àga. sẹ́yìn ò lérò pé wọ́n sẹ̀tì ẹ̀ ni? àbẹ́yìn lérò pé lóòótọ́ ni pé wọ́n fẹ́ ya fíìmù ni? àbẹ́yìn tiẹ̀ lérò pé kì í ṣe set up, kì í sì ṣe fíìmù? bàbá Ìjẹ̀ṣà ó mọ̀ọ́mọ̀ ó jẹ́ yí pé ó fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ fọmọ ni. eléyìí lágbára o, eléyìí lágbára o. àwọn èèyàn ní tí bàbá Ìjẹ̀ṣà bá tún bẹ̀rẹ̀ sí máa sọ interview káàkiri kó má lọ jẹ́ wípé pìtìpìtì ẹlẹ́ẹ̀kejì ló tún ń fà lẹ́sẹ̀. ilé ayé ẹ̀yin olólùfẹ́ mi, mo tún mú mi bọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà torí pé àláǹfààní àti play fídíò àwọn fídíò kọ̀ọ̀kan fún yín lórí ìta àmúwáì. ẹ já kí Bíọ́lá Adébáyọ̀ lórí ìgbésẹ̀ ńlá tó gbé tó tiẹ̀ yọ fídíò náà, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti bú níkànnì ayélujára. kódà èmi gan mọ̀ pé ó lè yọrù fídíò náà, ṣùgbọ́n yọ torí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́ ni táwọn ènìyàn sì fẹ́ gbọ́. ó lágbára o, ó lágbára o, ó lágbára. Princess gangan ò tí ì sọ̀rọ̀ torí bàbá Ìjẹ̀ṣà gan ní òun fẹ́ máa jókòó, káwọn ọjọ́ jókòó báyìí, káwọn ọjọ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀, káwọn ọjọ́ wo. kí lèrò tí yín lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà? sẹ́yìn lérò pé kó tún máa ṣe interview lọ ló lè ràn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n tó ti lọ bọ̀, lórí ọ̀rọ̀ tó ló gbóhùn lẹ́wọ̀n, kó máa ṣàlàyé tó ṣẹlẹ̀? àbí kó kàn tiẹ̀ dákẹ́, kó má ṣe interview kankan mọ́ lórí ọ̀rọ̀ náà, kó tiẹ̀ má mẹ́nu bà mọ́? èwo lẹ́yìn lérò pé ó pè bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ tó wà yìí? torí pé ọ̀rọ̀ náà ti dá sí méjì. àwọn kan ní kó tiẹ̀ dákẹ́, kó má sọ̀rọ̀ mọ́ pé ọ̀rọ̀ ò tọ́ sí lẹ́nu pẹ̀lú fídíò táwọn wò. bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ wípé àìpa ohùn mágogo lẹ́nu, ẹ jẹ́ bàbá Ìjẹ̀ṣà náà sọ tẹnu ẹ̀. òun náà láǹfààní àti sọ̀rọ̀. ẹ gbọ́ kí lèrò tiyín lórí eléyìí? ó yẹ drop comment kẹ́ subscribe yín sórí YouTube channel wa. bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà á tún máa mú wá fún yín sétí gbọ́ yín